Gbogbo ọmọ káàárọ̀ òjíire lónìí lórí ìkànnì ìlera pípé lónìí. Ohun tí a ó máa gbé yẹ̀wò náà ni nǹkan oṣù obìnrin. Nǹkan oṣù obìnrin ó bẹ̀rẹ̀ nígbà tí ọmọbìnrin bá kọ́kọ́ rí nǹkan oṣù rẹ̀. Èyí ni nígbà tí ìtẹ́nú ilé ọmọ tó bá ń sẹ̀. Nǹkan oṣù yìí jẹ́ ọ̀kan lára àwọn ètò fún ọmọ bíbí. Ó ní ó sì máa ń bá ní gbáradì fún oyún bákan náà. Nǹkan oṣù a máa wáyé láàrin ọjọ́ méjìlélógún àti ọjọ́ márùndínlógójì síra wọn. Ó ní í ṣe bó ṣe jẹ́ fún oníkálukú. Ṣùgbọ́n èyí tí ó wọ́pọ̀ jù ni ọlọ́jọ́ méjìdínlọ́gbọ̀n lóṣooṣù. Kí wá gan-an ni nǹkan oṣù? Nǹkan oṣù ni ẹ̀jẹ̀ oṣooṣù tí ó wá láti ara ìtẹ́nú ilé ọmọ. Ẹ̀jẹ̀ nǹkan oṣù yìí kì í ṣe ẹ̀jẹ̀ nìkan ló máa ń wáyé. Ẹ̀jẹ̀ pẹ̀lú ìtẹ́nú ilé ọmọ ni ó máa ń ṣí jáde. Kì í ṣe ẹ̀jẹ̀ nìkan ni ó máa wá. Ilé ọmọ yìí ni ó máa ń ṣàn. Ó máa jáde pẹ̀lú ẹ̀jẹ̀, á wá gba ojú ara jáde. Ní tó ń jẹ́ nǹkan oṣù nìyí. Àwọn ẹ̀yà abára ṣiṣẹ́ kan tí a mọ̀ sí hormone a máa fẹ́ kí ìtẹ́nú ilé ọmọ yìí kó nípọn nígbà tí oyún bá fẹ́ wáyé. Ẹyin tí ó ń di ọmọ ni ibẹ̀ ni máa ń sọ̀rọ̀ sí, ṣùgbọ́n tí ẹyin tí ò bá di ọmọ, òun ni ó ṣẹ̀ jáde tí àwọn èèyàn máa pè ní nǹkan oṣù. Nígbà tó yóò bá ti dúró, ibi tó yẹ kó ní dúró sí tí àgọ́ ara ti gbáradì fún, òun ni ó wá máa ṣẹ̀ jáde kúrò lára gẹ́gẹ́ bí nǹkan oṣù. Ọjọ́ mélòó gan-an wá ni obìnrin fi ń ṣe nǹkan oṣù? Ọ̀pọ̀lọpọ̀ obìnrin a máa ṣe nǹkan oṣù wọn láàárín ọjọ́ mẹ́ta sí ọjọ́ méje. Ó ní í ṣe pẹ̀lú bí ara oníkálukú bá ṣe rí. Ẹlòmíì ijọ́ mẹ́ta, ẹlòmíì ijọ́ márùn-ún, ẹlòmíì ijọ́ mẹ́fà, ẹlòmíì ijọ́ méje. Púpọ̀ nínú àwọn obìnrin ni ó bẹ̀rẹ̀ nǹkan oṣù wọn ní ọmọ píníṣín bí ọmọ ọdún 12. Ṣùgbọ́n ó ṣeé ṣe nígbà mìíràn obìnrin mìíràn lè bẹ̀rẹ̀ ní kékeré bí ọmọ ọdún 8 àti rírú ẹ̀rí. Léyìí tí kò wọ́pọ̀ tàbí kó bẹ̀rẹ̀ pẹ́ bí ọmọ ọdún 16. Àkíyèsí ni wípé ọ̀pọ̀ obìnrin a máa bẹ̀rẹ̀ ní ọdún díẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti ń gúnyàn, tí wọ́n bá sì ti ní irun lábẹ́. Àwọn obìnrin a sábà máa dópin ṣíṣe nǹkan oṣù lẹ́yìn tí wọ́n bá ti lé ní bí 50 ọdún sókè. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn kan lè yá ju báyìí lọ. Nígbà tí obìnrin kò bá sì ṣe nǹkan oṣù fún bí ọdún kan gbáko, ìgbà náà ni a ó mọ̀ wípé ó ti dẹ́kun nǹkan oṣù ní ṣíṣe, táwọn olóyìnbó ń pè ní menopause. Lórí àmì wípé nǹkan oṣù fẹ́ dé, ó wà lóríṣiríṣi, ó sì tún yàtọ̀. Oríṣiríṣi àpẹẹrẹ làwọn obìnrin máa ń rí tí nǹkan oṣù wọn bá fẹ́ dé. Ó ní í ṣe pẹ̀lú ara sí ara. Ọ̀nà tí ó sì gbà yàtọ̀, ọ̀nà tí ó sì máa ń gbà gan ó yàtọ̀, ṣùgbọ́n èyí tí ó wọ́pọ̀ jù ni ríro tàbí kíkójọ ní abẹ́nú, ní odò abẹ́ tí ó ní í ṣe pẹ̀lú ibi tí ìtẹ́nú ọmọ ti ń kóra jọ láti ṣẹ̀ síta. Àwọn àpẹẹrẹ mìíràn ni bí kí èèyàn dédé yí padà, bí ara kíkan, kó máa kanra, kí inú máa bí, kó máa fẹ́ báyàn kankan sọ̀rọ̀. Ìgbà míì obìnrin mi ò ní rórun sùn. Nígbà mìíràn ẹ̀wẹ̀, obìnrin mi yóò máa ní ẹ̀fọ́rí tí ó máa lago bí túlu gbangba. Nígbà míì kí àwọn oúnjẹ kan má wù ú jẹ, kó máa ṣe bí ẹni lóyún, káwọn oúnjẹ kan rùn sí i. Nígbà mìíràn ẹ̀wẹ̀, inú ẹlòmíì yóò dédé ga, yóò dàbí pé oúnjẹ tó jẹ kò dà, àti jẹun gan kò ní wù ú jẹ. Obìnrin mìíràn sì rèé, ọmú rẹ̀ yóò tóbi sí i, yóò ṣe ròdòròdò dáadáa, yóò fanimọ́ra dáadáa. Ó ṣáà ti yé gbogbo yín. Obìnrin mìíràn ẹ̀wẹ̀ sì rèé, irorẹ́ ojú yóò jáde lójú rẹ̀ gbàǹkùgbàǹkù báyìí ni. Àwọn àpẹẹrẹ nìyẹn. Nǹkan oṣù ó lè yí padà kó yàtọ̀ sí bí èèyàn ṣe bẹ̀rẹ̀ sí, bí èèyàn ṣe ń ṣe nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀. Pàápàá tí obìnrin bá ti ń pé bí ọmọ 40 ọdún sí 50 ọdún, ó lè máa dínkù díẹ̀díẹ̀. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, ní gbogbo ìgbà náà kọ́ ni nǹkan oṣù máa ń dọ́gba. Nǹkan oṣù tí ó bá sì ń ṣe, nǹkan oṣù sì wà kó lè máa ṣe ségesège. Nǹkan oṣù tí ó máa ń wáyé ní bí ọjọ́ tó dín ní 21
tàbí tí ó ju márùndínlógójì lọ, a lè sọ wípé ó ti ń ṣe ségesège. Nígbà tí ó yẹ kí a rí oníṣègùn, òun ni àwọn wọ̀nyí. Nígbà tó yẹ ká rí oníṣègùn tí nǹkan oṣù bá rí bákan bákan, òun rèé o. Bí o kò bá ṣe nǹkan oṣù fún bí oṣù mẹ́ta léraléra, rí oníṣègùn o. Bí nǹkan oṣù rẹ tó bá ń ṣe ségesège, kó wá lóṣù yìí, kó lọ ọdún kó ọjọ́ tó lò kó yàtọ̀, kó jìnnà síra wọn gan, rí dókítà o. Bí nǹkan oṣù rẹ bá pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ tàbí tó kéré sí ti tẹ́lẹ̀, lóòótọ́ kì í ṣe bákan náà ló ṣe máa rí ní gbogbo ìgbà. Ṣùgbọ́n tí ìyàtọ̀ yìí tó bá pọ̀ tó jìnnà síra wọn gan, rí dókítà o. Bí o bá ń ṣe nǹkan oṣù tí ó ń kọjá ọjọ́ méje, tó bá ti ń kọjá ọjọ́ méje, rí dókítà o. Bí nǹkan oṣù rẹ bá mú ìrora tí ó pọ̀ gidi gan dání, tàbí èébì ń gbé ọ, tàbí òun ní ìrora tó le, rí tó bá ń ṣe nǹkan oṣù, tàbí tí ẹ̀jẹ̀ ju ẹ̀kan lọ lóṣù, tí ó bá ń wá láàárín méjì ìgbà tó ṣe nǹkan oṣù kan parí àti èmí tó ṣe, lọ rí dókítà rẹ o. Bí ẹ̀jẹ̀ bá ń jáde pẹ̀lú ohun tó dì, ẹ̀jẹ̀ tó dì ńláńlá tó tóbi, lọ rí dókítà. Bí ẹ̀jẹ̀ nǹkan oṣù rẹ bá dúdú tàbí ó ṣàn tí ò pupa bí ẹ̀jẹ̀ tó, tàbí ó ń yọ̀ bọ̀lọ̀bọ̀lọ̀, lọ rí dókítà o. Kò ní jù báyìí lọ lónìí. A máa tẹ̀síwájú lórí àkòrí yìí nínú fọ́nrán wa tí ó tẹ̀lé léyìí o. Ṣùgbọ́n lónìí a ó máa fi èyí ṣe lọ. Ẹ fi ìbéèrè yín, àlàyé yín àti ohun tí ẹ bá fẹ́ ká tún sọ, ẹ fi ránṣẹ́ sí wa o. Ó dìgbà kan náà. Ire báyìí lójú owó rí. A ní ṣàìsàn o. Àárẹ̀ ò ní mú wa. A ní rógun àìsàn. Ó dìgbà kan náà.